Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Mo kí gbogbo wa wípé ẹ̀ka àsán ò ṣe dáadáa ni mo bá yín. A kú àkókò yìí, àdúrà gbogbo wa gbà. Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Mo kí gbogbo ẹ̀yin bàbá mọ̀mọ́ nínú Kristẹni. Mo dẹ̀ kí gbogbo àwọn oníṣẹ̀ṣe. Mo dẹ̀ kí gbogbo àwa Mùsùlùmí. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. Ọ̀rọ̀ ìṣítí kékeré kan ni mo mú wá fún wa ní ọ̀sán yìí. Ta ni ẹni tó ń sìn? Ṣé o dá Ọlọ́run rẹ mọ̀? Ṣé ohun tí wọ́n pe Ọlọ́run fún ọ, ṣé òun ló ń jẹ́? Ṣé o dá Ọlọ́run mọ̀? Báwo ni Ọlọ́run ṣe describe ara ẹ̀ fún wa? Ta lẹni tí wọ́n ń rò bí Ọlọ́run ń ṣe? Ẹ jẹ́ ká jọ lágbọ́yé ẹ̀sìn. Àgbọ́yé nínú ẹ̀sìn ó ṣe pàtàkì. Ẹ jẹ́ kí ohun tá a gbé lọ́wọ́, ẹ jẹ́ kó dá wa lójú. Ẹ jẹ́ kó dá wa lójú. Ká bàá mọ̀ bí wọ́n ṣe ń fèsì nígbà tí wọ́n bá ń bi wá léèrè. Bí ohun tó bá gbé dání tí ò bá dá ẹ lójú, àwọn aláìmọ̀ kan wọ́n mà lè gbéyàn ṣubú. Bọ̀ jẹ́ kí ohun tó gbé dání jẹ́ kó yí ọ yéké. Ta ni ẹni tí wọ́n ń pè lọ́lọ́run fún ọ? Ṣé Ọlọ́run àwọn ọlọ́run, ọba kan ṣoṣo tí gbogbo ayé ń forí balẹ̀ fún, ẹni tó dá mi, ẹni tí wọ́n ń pè ní Jehovah, Ọlọ́run ayérayé, Emmanuel bàbá, ṣé òun ni Ọlọ́run rẹ? Ṣé ẹlẹ́dàá rẹ? Ṣé ẹni tó ní ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa? Ní àwòrán Ọlọ́run ló dá wa. Ṣé òun nìwọ Ọlọ́run gbàgbọ́ wípé Ọlọ́run rẹ̀ ń ṣe bí? Tí Ọlọ́run bá ní ẹ wá, ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa. Ṣé o ti mọ̀ wípé bí mo ṣe rí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe rí? Bó o ṣe rí yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe rí? Ṣé ẹni tí wọ́n wá ń pè lọ́lọ́run yẹn, o ti gbàgbọ́ pé o lójú méjì? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run yẹn náà máa lójú méjì. O létí méjì, o lápá méjì, o lẹ́sẹ̀ méjì. Ṣé o ti mọ̀ wípé bẹ́ẹ̀ ló ṣe yẹ kí Ọlọ́run rẹ rí? Ẹ má jàjà ẹ̀sìn mọ́. Ṣe ni kẹ́ ẹ lágbọ́yé. Ta ni wọ́n ń pè lọ́lọ́run fún mi? Ta ni mo rò bí Ọlọ́run ń ṣe? Àwọn wo ló fi ọ̀nà Ọlọ́run hàn mí? Ṣé irọ́ ni wọ́n ń pa fún mi àbí wọ́n ń tọ́ mi sọ́nà? Ta ni Ọlọ́run ń ṣe gan-an? Ṣé òun náà lápá méjì bíi tèmi? Ó lójú méjì, ó lè sọ̀rọ̀, ó lẹ́nu. Ṣé bẹ́ẹ̀ lọ́lọ́run tèmi? Toró ní ẹ wá, ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa. Ṣé bẹ́ẹ̀ náà lọ́lọ́run ń jẹ́? Kí ni Ọlọ́run wí nínú Bíbélì? Báwo ló ṣe describe ara ẹ̀ fún wa? Ṣé bọ́lọ́run ṣe pera ẹ̀, ṣé lóun náà ló gbà? Ìwé mímọ́ tí wọ́n gbé dání, ṣé bọ́lọ́run ṣe lóun jẹ́? Ó ní èmi ni Ọlọ́run Olódùmarè. Ó fi ara hàn àwọn kan ní Olódùmarè. Ọlọ́run nìyẹn o. Ó fi ara hàn àwọn kan ní Jehovah. Ọlọ́run nìyẹn o. Ó fi ara hàn àwọn kan ní kíni o? Emmanuel bàbá. Ọlọ́run nìyẹn o. Ìpele 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 ló ń fi ara hàn oníkálùkù. Tó bá fara hàn mí ní Ọlọ́run Olódùmarè, ó lè fi ara hàn ẹlòmíì ní èmi ni. Ó lè fi ara hàn ẹlòmíì ní kíni o? Jesus Christ. Ọlọ́run kan ṣoṣo náà ni. Ẹ jẹ́ ká lágbọ́yé ẹ̀sìn. Ẹ jẹ́ ká lágbọ́yé ẹni tọ́lọ́run ń jẹ́. Ọlọ́run kò lápá méjì o. Ó lápá, kì í ṣe apá ọ̀tún nìkan lọ́lọ́run ní o. Apá méjì bíi tiwa ẹ̀ ló ní, ó lápá kan bí, ó sì lápá òsì ń bí. Bẹ́ẹ̀ lọ́lọ́run jẹ́. Hello o. Ta ni Ọlọ́run tí wọ́n ń forí balẹ̀ fún? Ta lẹni tó gbàgbọ́? Ta lẹni tí mo gbàgbọ́? Ẹ̀yẹ jákájẹ́jẹ́ ẹ̀sìn. Ẹ wo bí orílẹ̀-èdè yìí ṣe rí. Ebi ń pa ará ìlú. Èèyàn wà ní ìlú. Ẹni tó ti ń róúnjẹ mẹ́ta jẹ tẹ́lẹ̀ kò lè rí jẹ mọ́. Ẹni tó ti ń fúnni kò lè fún ènìyàn mọ́. Gbogbo wa jókòó sórí ẹ̀sìn. Ọjọ́ wo la fẹ́ ṣe yìí dà? Gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ẹ jẹ́ ká kúrò. Ẹ jẹ́ ká dá Ọlọ́run wa mọ̀. Mọ Ọlọ́run tó ń sìn.
ní àgbọ́yé lé lórí. Bóyá ọlọ́run tí o rò bó ń sìn bóyá òun kọ́ ni wọ́n ń pè lọ́lọ́run. Bóyá ọlọ́run tí mò ń sìn òun èmi mọ̀ ọlọ́run tí èmi sìn ó sì dá mi lójú. Ọlọ́run tí mò ń sìn ṣe kí ni ó dá mi lójú yéké. Báwo ni tìwọ náà? Ṣé ọlọ́run tó ń sìn ṣé òun náà ni wọ́n ń pè lọ́lọ́run? Ṣé ọlọ́run kan lèmi àti ẹ̀ ń sìn bí? Olódùmarè òun náà lọ́lọ́run o. Ẹnìkan ń pè ní Olódùmarè. Olódùmarè tèmi náà nìyẹn o. Èmi náà gbàgbọ́ wípé Olódùmarè ló ń jẹ́. Ó ní orúkọ mi ni kí ni o? Olódùmarè. Àwọn kan sì bìlífù ẹ̀ Olódùmarè. Ó lẹ́nu ó lè sọ̀rọ̀ ó lójú o. Bí ènìyàn báyìí ló ṣe rí kì í ṣe ère o. Ohun tó bá gbé kalẹ̀ bí ère tán bá ní òun ni ọlọ́run fún ọ, òpùrọ́ ni wọ́n o, irọ́ ni o. Ọlọ́run kì í ṣe ṣìgìdì. Ọlọ́run kì í ṣe ṣìgìdì. Ọlọ́run lè sọ̀rọ̀ o. Praise the Lord. Ogun ayé ò ní borí wa. Lọ dá ọlọ́run rẹ mọ̀. Lọ wá ọlọ́run rẹ rí. Àwọn wo ló fi ẹ̀sìn lò ẹ́ kí náà po ọlọ́run fún ẹ? Ìwọ ni kó o padà kó lọ gbá research. Ẹ yé bára yín jà mọ́. Ta lọ́lọ́run ṣe gan? Báwo ni ọlọ́run ṣe rí? Kí ni wọ́n wí ń pa ẹ̀? Báwo lọ́lọ́run ṣe yàtọ̀ síra wọn? A sì ní ọlọ́run kan náà ni. Ẹ yé jẹ́ ká bára wa jà. Ẹ jẹ́ ká kọjú ìjà sí orílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè Nàìjíríà yìí ni kẹ́ jẹ́ ká parapọ̀ ká panupọ̀ láti jẹ́ ká sọ fún wọn wípé ìyà tán fi ń jẹ wá tó gẹ́. Ẹ yé jẹ́ ká jìjẹ̀sì. Hello? Ohun ẹnikẹ́ni tí a bá ń bá wí tó bá warùn kì wọ́n ló máa parun lójijì láìsí àtúnṣe. A ò ní parun. Dá ọlọ́run rẹ mọ̀. Jẹ́ kèmi náà dá ọlọ́run mi mọ̀ yékéyéké kí ìjà kó mọ̀ bá máa wà láàrin wa. Sọ fún orílẹ̀-èdè Nàìjíríà níbi tó bá wà Nàìjíríà gbọ́rọ̀ Olúwa. Àtúnṣe gbọ́dọ̀ bá ẹ Nàìjíríà ní ẹ jẹ́ á máa gbàdúrà fún òun ní kẹ́ jẹ́ á kọjú sí. Ẹ yé já ká máa jà. Ìjà ẹ̀sìn ò lè bọ́ wa o. Sórí ìjà ẹ̀sìn tó ń jà yẹn kò lè gbówó sórí tébù. Ẹ kàn bá Facebook powó ni. YouTube ń dolówó sí. Facebook ń di multi-billionaire sí lójoojúmọ́ bóyá ẹ̀ tí ẹ mọ̀. Ẹ mọ̀ wípé àpò tẹ́ ń lò yìí àwọn kan ló ní. By the time bó bá ṣe ń ra dátà ìwọ wà nínú òṣì. Àwọn kan ń dolówó. Òun ra dátà fáwọn kan. Wàá máa ra dátà lójoojúmọ́. Wàá máa rà fáwọn kan. Wàá máa sọ̀rọ̀. Wàá máa lé tìrìgá. Àwọn kan ń dolówó sí. Ìwọ sì wà nínú àìní síbẹ̀. Ọjọ́ wo la fẹ́ gbọ́ná? Ọjọ́ wo la fẹ́ kù nínú di rádaràda tá à ń ṣe yìí? Ọjọ́ wo la fẹ́ gbọ́? A máa ra dátà. Ṣé o mọye dátà tó ń lò lọ́sẹ̀? Ṣé mi náà mọye dátà tí mò ń lò? Àwọn kan là ń fún o. Àwọn kan ń dolówó ń tiwọn. Èbí sì ń pè mí àti ẹ. Báwo lórílẹ̀-èdè á ṣe rò pa àlówó dání? Ṣé bó olówó lo fi ra dátà tó fi ń wíwíkúwí? Tó fi ń jà wọ́n á sọ wípé olówó ni yín. Tẹ́ ẹ̀ bá kí ṣe olówó ẹ̀ máa gbájúmọ́ àwọn ọmọ yín. Ẹ̀ máa tọ́jú àwọn ọmọ yín. Bàbá mọ̀mọ́ ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ á ronú. Ẹ jẹ́ á kúrò níbi tá a wà. Ẹ jẹ́ á sún síwájú. Ẹ jẹ́ á gbàdúrà fún orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ kí gbogbo wa panupọ̀ fún orílẹ̀-èdè wa dára. Ìjà ìsìn ò lè gbé wa débì kankan. Iṣẹ́ ọwọ́ ẹ ló máa kù ẹ́ kù. Ṣé o rí Jésù ti wá? Ó ti sọ̀rọ̀ òtítọ́ fún wa. Ẹnikẹ́ni tí kò bá gbà mí gbọ́ kí ló máa gbẹ̀yìn ẹ̀? Á parun. Ó ní afúrúgbìn náà ti fúrúgbìn ó dẹ̀ kù sọ́wọ́ tiẹ̀. Ìwọ tó ò bá jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àti Olùgbàlà ìwọ ló mọ ibi tó máa yọjú sí. Àwa ti sọ tiwa o. Ó dẹ̀ kù sọ́wọ́ ẹ̀. Wọ́n alágẹmọ ti bímọ tiẹ̀. Wọ́n láìmọ̀ jókòó sọ́wọ́ ẹ̀. Ọwọ́ sí ẹ ló dẹ̀ kù. Lọ ronú lẹ́ẹ̀mejì. Kò yé bá Facebook powó. Kò yé bá YouTube powó. Instagram inú wọn dùn lójoojúmọ́ ni. Torí wọ́n ti gbé ń tẹ́ mọ́ jẹ dé. Àwọn ń dolówó lójoojúmọ́. Ẹ̀yin wówó oúnjẹ kiri. Ẹ̀já ronú lẹ́ẹ̀mejì. Ogun ayé ò ní borí wa. Ọfà àṣìṣe ò ní bà wá. Mo fi wá sílẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run yóò dì wá mú. Orílẹ̀-èdè Nàìjíríà gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi. Gba àlàáfíà. Orílẹ̀-èdè Nàìjíríà gba àlàáfíà. Orílẹ̀-èdè Nàìjíríà gba àlàáfíà. Orílẹ̀-èdè Nàìjíríà gba àlàáfíà. Ilẹ̀ Yorùbá gba àlàáfíà.
ogun ẹlẹ́sìn mẹ̀sìn yìí olúwa dáwọ́ ẹ̀ dúró. Ọlọ́run Mósè Orímọládé dáwọ́ ẹ̀ dúró fún wa. Ogun ìjà dáwọ́ ẹ̀ dúró fún wa. Gbogbo ogun ìyàn yìí Ọlọ́run fòpin sí, ara kó tù wá. Gbogbo ogun aṣálẹ̀ yìí olúwa mú kúrò ní ilẹ̀ wa, ara jẹ́ kó tù wá. Ẹ fòpin sí ìyà ayé wa. Ògo ni fún yín lókè ọ̀run. Kristi olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Gbogbo ọmọ káàárọ̀ òjíire, ẹ jẹ́ á lọ ronú lẹ́ẹ̀mejì. Ẹ yé bá Instagram powó, ẹ yé bá Facebook powó, ẹ yé bá YouTube powó. Àwọn ń dolówó sí lójoojúmọ́. Ẹ jẹ́ á ronú. Dátà ló ń rà o, àwọn kan ló ń tà á. Pàdísà bó bá ṣe ń sọ máa rà ní báǹkì, ṣé ọmọ iye tó ń lò? Àwọn kan ló ní, àwọn kan ń jẹun tí wọn. Ò rà wá, àwọn apariwo, ibi tó ti ń pariwo yẹn bẹ́ẹ̀ ló fi ń rà o. Ẹ jẹ́ á ronú, èyí tá a jà tó ohun tá a bá ní ẹ jẹ́ á fi bọ́ àwọn ọmọ wa, á dára fún wa. God bless you. Happy weekend.